Madam, ẹ manage ẹ lẹ́nu náà. Tó bá di ní ọ̀la, màá wá bí tí gáàsì yẹn ti ń jò. Yóò sì jẹ́ ṣíṣe. Ṣé pé màá tún mọ ìlú ìmọ̀ràdùn lábàá ẹ̀? Ilẹ̀ ọlámọ́tàn lójú ẹlẹ́yìn. Ṣé ẹ ṣàpọ̀mísì pé máa bá mi ṣe lọ́la? Agbára Ọlọ́run. Oh God. Ẹ bá mi close bonnet yẹn. You said what? Can I have your number, please? 080 37 12 816 Yeah. 371 28116 and the 5. Okay, go, bro. Hello, fine lady. Huh? Wrong number, Joe. Salam alaikum. Láfíà fún ilé ni. Mosque mi já sí àbí náà. With 0 371 2816 and 6. Okay. Kilimalo just liawo. Pasado. Hello, fine lady. Mo ti rí olólùfẹ́ mi. Mo ti bá ẹni tí mo fẹ́ lọ. Bí mo délé máa ròyìn, bí mo rérò ọ̀nà máa wí pé mo ti rí ẹni tó kàn mí yàn. Ọkàn ẹni á balẹ̀ bí àdàbà. Olólùfẹ́ méjì bá pàdé. Mo ní quarters kan sí àdúgbò kan tó rẹwà dáadáa. Mo rà síbẹ̀, mo tún ṣe. Mo wá fi rent. Ẹgbà mo ní site tí mo develop lọ́wọ́. Èròǹgbà mi dẹ̀ ni pé tí mo wá ti ṣetán pẹ̀lú bẹ́ẹ̀ èmi pẹ̀lú ìyàwó tí Ọlọ́run bá kọ́ mọ́ mi ni àjọ máa gbé bẹ́ẹ̀. Mo dẹ̀ mọ̀ pé mo ti rìn ní bèbè yẹn báyìí. Everything tí ẹ kò mọ̀ ń pa mi náà ló ti mọ̀. Ìwọ ńkọ́? Lẹ́yìn tí mo ti lò bí ọdún 10 nílùú òyìnbó.
Pẹ̀lú iṣẹ́ àṣekára lọ́sàn-án lóru. Wọ́n máa fi bills pààyàn àbí òun àwọn tó tún kó dání tí license ni wọ́n kàn wé báyìí. Kí ló dé? Kò tún sí lẹ́tà níbí báyìí. Má wọrí náà, ìwọ́n ti mú tèmi wá tí wọ́n tẹ náà gbé. Ó ti ń pẹ́ ju ìjà rẹ̀. Kí ni táyà ṣe? Wọ́n fẹ́ wọ́n kẹ́kọ̀ọ́ máa jẹ́ kejì. Àjọba ń bu nǹkan bọ̀ tó bá wọ̀. Kí ṣe kí ni? Lórí wá nǹkan bọ̀ tó bá wọ̀. Ó lè dìde kó wá nǹkan tó máa jẹ fún rẹ̀ kí mẹ́kẹ́ ti nǹkan tó máa jẹ. Ó dé ìjọ náà. Má jọ mi ò lè gbé London la wà ẹ̀. Dìde kó wá ń pè nǹkan tó fẹ́ jẹ ṣùgbọ́n. You do it yourself, come on. Bẹ́ẹ̀ni. Omi sílé. Ọmọ ọ̀dọ̀ rẹpẹtẹ ni. Ó tún àsìkò àti fọkànbalẹ̀ pẹ̀lú ẹni tí ọkàn mi fẹ́. Something happened. Mi ò rántí nǹkan tí mo gbàgbé sílé. Nínú ilé mi. Olólùfẹ́ mi, mo ti bá ẹni tí mo fẹ́ lọ. Bí mo délé máa ròyìn, bí mo rérò ọ̀nà máa wí pé mo ti rí ẹni tó kàn mí yàn. Ọkàn ẹni á balẹ̀ bí àdàbà. Olólùfẹ́ méjì bá pàdé ara wọn, ẹ wo ìfẹ́ ẹlẹ́ẹ̀lẹ́, ìfẹ́ tí ò lábàwọ́n rárá, ìfẹ́ àtọkàn wá. Ìfẹ́ mi tí òun máa láfiwé, kọ́ Ọlọ́run ọba ó jẹ́ kí ìfẹ́ àwa yóò dalẹ̀. Ọlọ́run ọba jẹ́ kí ìfẹ́. Nǹkan pa o fẹ́ gbèjà ìyàwó àbí. Mi ìgbèjà ẹ̀ àmọ́ ẹjọ́ ilé ayé ò lè tó báyẹn, gbogbo owó tó wà lọ́wọ́ náà láti fún yín, ẹ má ṣe lè ṣe ẹjọ́. Èmi rò pé o fẹ́ gbèjà ni. Idiot. Let's move.
ẹ kú jókòó. So, madam, ẹ jọ̀ọ́, mo fẹ́ kàn rest dada. Ẹ má disturb. Yes, ma'am. But ṣé ara wọn ti ń balẹ̀ mà? Ó ti ń balẹ̀ dẹ́dẹ̀. Ẹ ṣé mà. Adéjókòó, apánúpọ̀ àwa mọ̀lẹ́bí ni wípé kó wá fi ara sọ́dọ̀ mi ń bí díẹ̀, kó má jẹ́ pé ó máa jẹ́wọ́ nìkan ní ilé yín lọ́hùn títí tí 40 ọjọ́ àkọ́kọ́ á fi kọjá. Èmi dẹ̀ mọ̀ pé tí 40 ọjọ́ bá fi máa kọjá, gbogbo tó ti kọjá á ti kúrò lára wa, ti gbàgbé ẹ̀. Mo yìn mi ò lè gbàgbé wálé bẹ́yẹn. Wọ́n lè ti bà mí jẹ́ gan-an. Kò ṣe ní tó lè ṣe bí ìfẹ́ mi. Òtítọ́, ó yé mi, òtítọ́. Òtítọ́ torí Ọlọ́run, ó yé mi, ó ti ṣe mí náà rí. Mi kò lè ṣe yín báyìí o. Kò lè yé yín o. Wọ́n lè ní bàbá mi. Àyàgbé ni ìyá mi. Ní ẹ̀mí pé wọ́n ní lọ́kọ mi. Wọ́n lè ṣe jà o. Àǹtí mi, kàkà ìbọn náà tó ọ̀rọ̀ tó ń ṣe ni. Mo fẹ́ kẹ́ gbàgbé ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Mo fẹ́ kẹ́ ro tọ́jọ́ iwájú. Bàbá ní ká sunkún láti sísìn títí dọ́là. Kò ní kí bọ̀dà wa lè jí o. Mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹ jọ̀ọ́. Àwọn ilé. Mo wá darí báyìí. Wọ́n lè ti fi ẹ̀jẹ̀ ní. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ àti ránṣẹ́ sí wọlé ọkọ rẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ọ̀dọ̀ wa ní àhín kọ̀ọ̀kọ̀ mọ́ láàkọ̀tẹ́ lọ́rùn kankan kò wú pa ìlú òkè ọya náà ti ń gbé ibẹ̀ lọ́ fẹ́ràn ẹ̀ pọ̀ àmọ́ òun náà ti lọ sílé yín lọ́hùn kò ní pẹ́ wá bá wa bí tá a wà yìí n tá a sì ránṣẹ́ sí fún náà kí kúkú sọ̀rọ̀ kan tọ́pọ̀ tó lè dẹ́ndẹ́n n tá a pè fún ni pé kó wálé o kó wá mójútó dúkìá ìkejì rẹ̀ o. wo aya mi sórí kí àlàyé olórí ẹbí bá lè yé ẹ dáadáa níwọ̀n ìgbà tọkọ ẹ ti kú a ní kí wọlé ìyẹn ìkejì ẹ kó máa bọ̀
kó wá mójútó gbogbo dúkìá ọkọ ẹ̀ gbogbo ọdẹ ṣe mọ̀ wípé lára dúkìá ọkọ ẹ̀ náà nìwọ náà wà àbí òun la ṣe ní kókó kó wá mójútó gbogbo ẹ̀ o àbí ẹni bá ṣàlérò ló lẹ́rù. bẹ́ẹ̀ni wo kò sì ṣe nǹkan kan fáwa yìí ká wá lé ọbọ òde nínú ilé ìdínú táwa torí obìnrin lọ jẹ́ léde yìí ìdínú tá a fi wá ronú tá a fi finú konú láàrin ara wa pé kí wọlé ọmọ aṣọkọ rẹ lọ. ọ̀kárì ọmọ ọlá. ọkọ mi káàbọ̀. ọmọ àgbẹ̀ adé yìí káàbọ̀. ẹ wò dáàdì ó dàbí pé àwọn ọ̀rọ̀ yóò fẹ́ yé mi tó bóyá torí pé mi ò gbọ́rọ̀ ẹ̀rí ni ọkọ̀ Wọlé àtọ́láwálé lè jẹ́ bèjì wọn ò jọra wọn wọn ò jọ Ayọ̀gbémi ẹ wo kò lè ṣeé ṣe. wò mí ọmọ mi yóò dáa fún ọ ṣọgbọ́n àánú rẹ ṣe mí pọ̀ ọ̀kárí okú àtẹ̀mọ́ra gbogbo wa náà la mọ̀ pé yóò rú ọ́ láà àmọ́ ilé lára èèyàn ṣùgbọ́n tá a bá tètè bá ọ sọ báyìí nígbà tó ọ̀rọ̀ ẹ̀ jáde òpó ara rẹ̀ ó ti mọ lé ara rẹ̀ ó ti balẹ̀ lórí ọ̀rọ̀ yìí. ọmọọlá ọ̀kárí káàbọ̀ ọmọọlá. ẹ̀ẹ́dẹ́. ẹ ń fa haúsá sí ọ ní ìdá lóhùn. Excuse me. Wá. Tí ẹ wá. Kí ló ṣe jáńpépé? Owó ni tiẹ̀ mi jáńpépé. Jáńpépé ti yàn. Ó ti yàn. Gbogbo ohun tó ṣe nù sọgbọ́ ẹni ìbò bá fẹ́ràn ní etí ìmọ̀lẹ́ ni o ọ̀hún fọkàn rẹ̀ balẹ̀ sọgbọ́. Ngbà bàbá sọ. Àgbàmọ́ lórí kìíní àjọ náà. Kò lè jó. Aṣọ ni wọ́n aṣọ àǹtí báyìí. Kò lè jó àgbàgbé ẹ̀ lójú. Ìdájọ́ náà mọ rárá. Oníná ti dé Ṣàngó ti dé. Mo gbọ́ ọ̀yin. Nígbà tí yọ̀ọ̀bà jáde opó nìsín ara rẹ̀ ó ti balẹ̀ gbogbo ń tà sọ fún ó ti wọ̀ létí. Àwọn tára lára ẹ̀ máa balẹ̀ tí ò bá balẹ̀ ńkọ́. Ìyẹn ò lè ṣe bí ọ̀rọ̀ ẹni tí ò bá farabalẹ̀ la máa ṣe fún un. Ìyẹn ò lè. Ara rẹ̀ ó balẹ̀ wọ́n ní kọ́ sórí àmọ́ tù yẹn rọ́gbù yìí. Jẹ́ jáńpépé tí wọ́n sáré tẹ̀lé káàkiri ńkọ́. Àbúrò ìjọba kan wọ́n pẹ̀lú yìí. ṣe ń bí. Nbo ẹyà ibi táwọn wúladé gbogbo personal belonging yẹn ń bẹnu lé ń bí ibi tí ẹ mọ̀ gbé. You don't mean it. Mi ò mí nìkan kì í ṣe decision mi nìkan èmi àti gbogbo family pàápàá lájọ take care àjọ take care ni pé ká wálé tó dáa fún ọ tó mọ̀ gbé ṣé orí ibi tó ń gbé yìí gan torí ọmọ tó gbé dání ni o torí kejì ni bí bẹ́ẹ̀ kọ́. bí bẹ́ẹ̀ kọ́ kí lẹ bá ṣe. bí bẹ́ẹ̀ kọ́ àbálẹ́ ọ̀rẹ́ bá dé ni àbálẹ́ ọ̀tá ni tó wúlò ni. sínú ilé àwọn àsọkọ wọn. wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹ dákun sẹ́ ẹ̀yin wèrè tẹ́ sọ̀rọ̀. níbo sí ọ̀rẹ́ yìí. orí ẹ̀ láì já ẹ̀. tẹ́nàntì wèrè tí mo gbà ó jẹ́ ti dá wèrè ti pọ̀ nulẹ̀ dáadáa èmi mọ̀ dáńpẹ́pẹ́ àbí wọ́n lọ sọ̀rọ̀ kò jẹ́ jẹ́ wọn náà orí wọn
fún ẹ mọ̀ pé ọba wèrè ni kò jẹ́ jẹ́ ọ mo sì mọ̀ pé yàrá ìyá wèrè ló ń tọ́ sọ̀rọ̀. ìwọ àtàwọn mọ̀lẹ́bí ẹni wèrè. Bade inú ló sọ inú ló sọ yìí síbá wálé ikú tó kú yẹ ọ̀dà o ha èyí ìwọ sọ̀rọ̀ síbá tí bá ṣe fi wọlé tí mo wọ̀ lára tí bá yìí wọlé tí mo wọ̀ lára ìgbà náà máa jẹ́ òsínwó wò ni bẹ́ẹ̀ mo sọ fún mi ìta ọmọ ìjà ògbó tó wọ báyìí nítorí sí òtí mo wọ báyìí tí mo wọ báyìí tí mo gbogbo ẹ̀ káàkiri báyìí. ṣéèkì àwọn awúrẹ́ eré náà dá pípé lọ ó ṣẹlẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́ bí gbàtẹ́jẹ́ tó bá fẹsẹ̀ rẹ́ gbin lùsì orí ọ̀dà ẹ̀rọ orí tíntìrín mọ̀ wá nǹkan òun rí wọn ò ní fẹ́ fún mi kí n gbà èmi gbà lọ́fẹ̀ẹ́ gbọ́n ńlá gbà. eléyìí tí wọ́n lè fún yẹn náà tó lè wúlò kò wúlò gbọ́dọ̀ ọkọ̀ yìí sùn fún yẹn ó kọ́ bẹ́ẹ̀ kò fi ṣe nǹkan kan ọlọ́run ti ń pín kíní ọ̀hún gan àmọ́ tó fún malé ló ga sí lẹ́yìn kò fi ṣe kankan fún yàn you won't select him you won't select people you won't select everybody. ẹjọ́ ṣẹlẹ̀ gbẹ́rù wẹ̀ lẹ́yìn. gbẹgbẹgbẹgbẹgbẹ kí ni kò mẹjọ kí n tó lọ gbẹrù yìí dànù ó lọ gbé bọ́kọ ẹlẹ́rùn. ibo lójú rẹ wà o mò ń wojú rẹ fún ìrànlọ́wọ́ níbo lójú rẹ wà o ọlọ́run mò ń wojú rẹ fún ìràpadà kí ló dé tí oyin yí padà tí oyin di orógbó ayé. sísá mi mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ lọ́lọ́run mọ̀ sí bó pẹ́ bóyá ọlọ́run á gba gbogbo dúkìá yín padà fún yín. Dupe. wọ́n dúró wá láti mú ṣe kí n tó rí ilé òyìnbó lọ. mo dé lu òyìnbó ọ̀nà ọ̀tọ̀ gbogbo pàmì ẹnu ṣàkà má bàa jìyà kí là ń jẹ yìí ìyá eléyìí. sísítà mi ẹ má sunkún mọ́. ìyá eléyìí ni mo ti fẹ́ bẹ̀rẹ̀. ẹkún kọ́ lọ̀rọ̀ yín kàn báyìí lẹ́yìn òkùnkùn ìmọ́lẹ̀ ló kàn ọ́. ẹ jẹ́ ká padà lọ sùn. ẹ̀tàn oorun ní lẹ́nu bí oúnjẹ níbo wá lójú rẹ wà o níbo lójú rẹ wà o mò ń wojú rẹ fún ìrànlọ́wọ́ níbo lójú rẹ wà o ọlọ́run mò ń wojú rẹ fún ìràpadà. àdánwò yìí ti pọ̀ jù ó ti ga jọjọ́ orí mi lọ ìyà ò yẹ mí má bá faṣọ ìyà mi yá mo gbójú sókè mò ń bẹ̀bẹ̀ mo tọrọ fún àánú rẹ bàbá ọlọ́run wá ṣàánú fún mi o níbo lójú rẹ wà o mò ń wojú rẹ fún ìrànlọ́wọ́ níbo lójú rẹ wà o ọlọ́run mò ń wojú rẹ fún ìràpadà níbo lójú rẹ wà o mò ń wojú rẹ fún ìrànlọ́wọ́ níbo lójú rẹ wà o ọlọ́run mò ń wojú rẹ fún ìràpadà. 40 naira jẹ́ kí n sọ 30 naira kojú 30 naira lọ́nà. ẹ wọlé ẹ bá wọn sún. ẹ jọ sẹ́ni bá mi gbé báàgì síwájú. madam ṣé máa bọ́lẹ̀ kí n jókòó síbẹ̀ yẹn àbí báwo. ẹ wọlé jókòó. níbo lójú rẹ wà o mò ń wojú rẹ fún ìrànlọ́wọ́ níbo lójú rẹ wà o ọlọ́run mò ń wojú rẹ fún ìràpadà. kí ló dé tí oyin yí padà tí oyin di orógbó ayé yìí tó ti ń dùn ẹ sì dá ìbànújẹ́ sí
ẹ̀sọ́ adùn dìkòrò ẹ̀tún mi láṣọ àṣírí níbo lọ́lọ́run àánú wà o níbo lójú rẹ̀ wà o mo ń wojú rẹ̀ fún ìrànlọ́wọ́ omijé ojú mi níbo lójú rẹ̀ wà o. Well done. What did you do inside your bag? Wọ́n ní kí ló wà ní báàgì o. Ṣé ẹ wà okay? Ṣé mo gbé báàgì fún yín ni? Ṣé èmi lọ́kàlọ́kàrà mo tó wà ní báàgì ni? Wọ́n ní kí ló wà ní báàgì. Mo rò pé sick. Ẹ̀ẹ́dẹ́ tó gbé báàgì fún yín mọ́. Madam, calm down, open your bag. Don't shout at me. It is not my bag. Me? She stopped shouting at you, Abi? One of you come and open this bag. Gbogbo. Madam. Mr. Man. Níbo lójú rẹ̀ wà o, mo ń wojú rẹ̀ fún ìrànlọ́wọ́. Níbo lójú rẹ̀ wà o, Ọlọ́run mo ń wojú rẹ̀ fún ìràpadà. Kí ló dé tí oyin yí padà tí oyin di orógbó? Ayé yìí tó ti ń dùn, ẹ sì dá ìbànújẹ́ sí. Ẹ sọ adùn dìkòrò, ẹ tú mi láṣọ àṣírí. Níbo lọ́lọ́run àánú wà o? Níbo. Sẹ́wọ̀n èdè náà ni ó tiẹ̀ ti sú mi kí wọ́n sáré ra oògùn ní chemist ló wá di kọ́rin báyìí. Irú orin wo làwa kọ sílẹ̀ báyìí nìsín? Àbí ṣé ń fún yín ní ọ̀sẹ̀ àbọ̀kẹ̀ kẹ́ ẹ fi wọlé anábọ́yá ajẹ́gbọ́? Ẹ ṣeun, ṣé kí wọ́n lọ gbà báyìí? Kí ni fi ṣe yàn kí alára fún ara fún ẹ dákun ẹ ká lọ. Ẹ ṣe. Ẹ wọlé o. Ẹ káàárọ̀ sí. Yàyàdé. Yàyàdé. Àní jí ó mọ ọ̀la tí ń bá ti ní yàyàdé ó ní láfíà láò. Ìtumọ̀ ẹni gbé ṣàlàáfíà ni. Mi lè ní láfíà láò nígbà tí mi gbọ́n kankan pa sísá mi wà òkè. Gbogbo wa náà ni ó jọ ń ṣe. Èmi náà ń ronú. Kó lè jẹ́ ẹlẹ́dàá ètò ohun tí fi nǹkan kan láàárọ̀. Kúrò rí gan mẹ́rin pé mo ti fà. Ká ní nǹkan kan ṣe mí ni pálí kan ó ti tàn. Ọlọ́run bá a ṣe ń rírí. Ó yẹ kí wọ́n náà ti wá ashtray kan sínú ilé tí mo kàn kíní sìgá lé lórí tí ó ti yọ torí nílé tó lórí ọmọ sùn sí lójoojúmọ́ kò yẹ kí n ṣe máa wá nǹkan tí wọ́n máa kán nǹkan sí ti yọ ẹ bá ti ń kán nǹkan sí kan kó lóye máa kán nǹkan sí kan ẹ yẹ bó ni ọ̀rọ̀ ibi tí ìyá sọ tẹ́lẹ̀. Ṣé ẹ̀ mú ti yó? Tí kò ìbejì yóò bá tẹ dùn wọn nítorí gbogbo pọ́pátì wọn tẹ jókòó lé ó yẹ kó máa bẹ̀ mí nínú jẹ́ pé mi ò rí sísá mi ẹ wá ń sọ̀rọ̀ òṣì lẹ́nu. Èmi ń sọ̀rọ̀ òṣì lẹ́nu Jàǹpépé mò ń sọ̀rọ̀ òṣì lẹ́nu. Ọ̀rọ̀ òṣì kọ́ lẹ̀ ń sọ. Ọ̀rọ̀ òpònú ni. Ṣé ẹ gbọ́ fúnra yín ni? Ó tiẹ̀ ti dábẹ́ sórí ó ní ìtàkùn tó ní kéyìn ó mọ̀ wọ̀dọ̀ tó ń tẹ́ni níjọ́ ń ṣe kíni tó ń tẹ́ni ní ọ̀jọ̀ lọ ìwà òṣì iṣẹ́ òṣì ń wàá fi hàn lónìí náà ni. Kí ni ìtumọ̀ yẹn? Ó wí sílé. La wẹ̀rẹ̀ wò
ẹ wá rárá. Kí ta lọ́ra yìí tọ́ o. Bẹ́ẹ̀sìkà mo bá wọ̀ o. Bí kò bá wọ̀ fún mi yìí tọ́. Ìyẹn làkùnbọ̀ sọ́kùtọ̀ fún ìtọ́. Ẹni tó ní ọkọ̀ sọ̀rọ̀ fún àbí àwọn ẹ̀jẹ̀ ìjà bẹ́ẹ̀ ni. Ìmọ̀ ọ̀gá ìjà yìí ìjà bẹ́ẹ̀ mo lọ bá rẹ̀ wọ̀. Kejì. Bádé jókòó. Má wọrí bí mo ṣe mọ orúkọ ẹ̀. Ó ń jẹ́jọ́ fún illegal possession of ammunition and other dangerous weapons. Kí ló ń pa ẹ́ lẹ́kún? No. Tell me, kí ló ń pa ẹ́ lẹ́kún? Merin ló dọ́sà. Àtàbúrò mi nìkan ni mo ní. Mi lérò pé tó wà báyìí. Àwọn bíbí mi ìyá kò tọ́jú pé wọ́n mú mi. Mi ò dín sáà gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi yìí. Somebody wake me up. Ẹgbẹ́ ṣe mo lálà ni ẹjọ́ ẹjí mi kúrò lójú aláyé. O lálà. Bádé jókòó. Wojú mi. War is part of life. Okay? Má worry. Tó bá jẹ́ wípé o mọ nǹkan kan pa ẹjọ́ yìí lóòótọ́, Ọlọ́run á kó ẹ yọ. Mi ò mọ kankan. I'm innocent. Tí Olúwa láṣẹ. Lọ́yà mi ti gba bail mi ní court. Mo ń lọlé. In case tó bá jáde ń bí báyìí, o lè wá wò mí ní Ìyágànkù quarters, number 13, Akinola Aguda Street. But mo fẹ́ kó take heart. Torí pé ẹkún tó ń sun yìí kò lè save ẹ, kò lè gbé ẹ débi kankan. Mo dẹ̀ fẹ́ kó ní nǹkan kan at the back of your mind. Kò sí tó bá ń ṣẹlẹ̀ sẹ́dá láyé tí Olúwa kì í mọ̀ ń pa ẹ̀. Tolúwa láṣẹ. Tolúwa ló dẹ̀ máa ṣẹ. Ṣé o rí ẹpọ̀n àgbò? Ó máa ń mì ní, kò kì í já. O ti gbọ́? Take heart. Níbo lójú rẹ wà o, mò ń wojú rẹ fún ìrànlọ́wọ́. Níbo lójú rẹ wà o, Ọlọ́run mò ń wojú rẹ fún ìràpadà. Ọ̀gá ń pè ẹ́. Kí ló dé tí oyin yí padà tí oyin di orógbó? Ayé yìí tó ti ń dùn, ẹ sì dá ìbànújẹ́ sí, ẹ sọ adùn di kóró, ẹ tú mi láṣọ àṣírí. Bádéjókòó Àdìsá, innocent of illegal possession of ammunition and dangerous weapon. Yes. Ọmọ yẹn kàn ń sunkún bẹ́ẹ̀.
Lawyer, please do something fast. Okay. Máa wo nǹkan tí mo lè ṣe. In fact, màá gbé gbèsè lórí ẹ̀rọ àríwé. Bó bá ṣe jẹ́ màá jẹ́ kí ẹ gbọ́ bí tí mo bá bá dé. Ó ṣe gan.